ẹ̀ǹlẹ́ ń gbà ń o àkú àsìkò yìí, àkú ọdún, àkú ìyèdún. Mo dúpẹ́ pẹ́ ọ̀kan lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri àgbáyé. Tẹ́yin ò bá mọ̀, òní ni ọjọ́ kìíní oṣù kìíní nínú ọdún 2024. Mo dúpẹ́ fún àtìlẹ́yìn yín ní gbogbo ọdún tó kọjá. Tẹ́ ń wà ń bẹ̀ nítorí tèmi. Lágbára lọ́wọ́ Elédùmarè ẹ̀ní tí ẹ̀ní tẹ́ o. Ẹ̀túnkọ́ àmójúbà mi lọ́dún yìí, mo fi ń dá yín lójú wípé n ò ní fìgbà kankan já yín nítàn mọ́ tàbí kí n já yín kulẹ̀ lórí ètò yín ètò wa Akagbadun Literaso Yorùbá. Inú mi dùn, ayọ̀ mi kún káàkiri gbogbo ibi tẹ́ ẹ bá ti ń wò mí, ẹ jẹ́ ń tọ́ mi ẹnu. Ọdún tuntun òun náà là ń ṣe, adúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Ọdún tuntun la wà yìí, ẹ jẹ́ á máa jó ká máa yọ̀ lágbára lọ́wọ́ Elédùmarè. Ọdún yìí ó sàn wá sówó, ọdún yìí ó sàn wá sọ́mọ, ọdún yìí ó sàn wá sí àìkú, eléyìí tí í ṣe baálé ọ̀rọ̀. Gbogbo ń tá a lé títí lọ́dún 2023 tọ́wọ́ wa ò tẹ̀, pẹ̀lú ìrọ̀rùn lágbára lọ́wọ́ Ẹlẹ́dàá. Ọlọ́run ó yọ̀ǹda rẹ̀ fún wa lọ́dún 2024 tá a wà yìí o. Ìgbà ilé yóò lé sí o, àwo ilé yóò lé sí o. Lágbára lọ́wọ́ Elédùmarè, àárí owó ná lọ́dún yìí o. Ọlọ́run ó fi á lọ́kàn balẹ̀, àá sì rí àlàáfíà lògbà. Fáǹfààní ẹ̀yin tẹ́ ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́, ètò yìí ti gbìnàyà Akagbadun Literaso Yorùbá. Ẹ tún máa láǹfààní láti wò mí lórí YouTube. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó ní wọ́n ti gbà mí nímọ̀ràn wípé ká má jẹ́ kó jórí Facebook nìkan, pé lọ́dún yìí ká mú YouTube mọ́. A sì ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ti sọ́hun ó ti rí bẹ́ẹ̀ gẹ́lẹ́. Ẹ tún láǹfààní láti máa gbádùn mi Akagbadun Literaso Yorùbá lórí YouTube. Ìkànnì wo lẹ́wàá máa lọ? Ẹ̀yin ẹ kàn tẹ @Kolawole Ladoke. Ẹ kọ Kolawole Ladoke ń papọ̀ ní o. Capital K bí àṣà àwọn olóyìnbó, K ńlá capital K lẹ́ẹ̀fi bẹ̀rẹ̀, àwọn yòókù lẹ́tà wẹ́rẹ́wẹ́ lẹ́ẹ̀fi kọ́ @Kolawole Ladoke. Ẹ kọ gbogbo ẹ̀ papọ̀, lẹ́ẹ̀bá máa rí mi kadara lórí YouTube. Ẹ má gbàgbé o, ẹ wí fálálá ẹ sọ fájìrò. Ẹ bá wí fún Ọwárangún Àga wípé olólùfẹ́ yín Ọ̀mọ̀wé Kolawole Ladoke. Mo fi ń dá yín lójú, mo sì fi ń jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé a gbádùn ara wa yàtọ̀ lọ́dún 2024 yìí lórí ètò yín ètò wa Akagbadun Literaso Yorùbá. Lágbára lọ́wọ́ Elédùà, pápápá léyìí tẹ̀yẹ sọ̀kà, torí pé n ò ní pẹ́ jáde láti lọ gbádùn ọdún. Àwọn olólùfẹ́ mi, àwọn ọ̀rẹ́ mi, wọ́n ti gbé ọkọ̀ kalẹ̀ níta pé ọya ká máa lọ kí n kónú ọkọ̀ tèmi náà káìjọ máa gbádùn ọdún lọ, àbí kí la fẹ́ ṣe ẹ̀kan lọ́dún náà ni. Bá a bá sì gbọ́dún jáde báyìí náà kò sí tí fi ṣe èèyàn. Àní ìdààmú ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2024 bẹ́ẹ̀ tí ń gbádùn káàkiri ibi tẹ́ wa, àwa náà ń gbádùn lórílẹ̀‐èdè Amẹ́ríkà bẹ́ẹ̀ bí ọdún ayọ̀ láàjọ máa ṣe. Ní kúkúrú èdè, ẹ mọ̀ pé ìpele méjì òun náà ni ìpele Akagbadun Literaso Yorùbá ló pín sí. Ìpele àkọ́kọ́ òun la ti ń gbara wa nímọ̀ràn pẹ̀lú ọ̀rọ̀ ìyànjú. Ìpele ẹ̀kejì òun náà la ti ń ka ìwé ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀, eléyìí tí alàgbà olóògbé D.O. Fágúnwà tí wọ́n kọ. Bó ṣe rí nù, ìwé náà dùn púpọ̀. Ẹgbàágbèje àwọn èèyàn ni wọ́n pè mí wípé àwọn ń gbádùn ìwé yìí o. Mo wá fi ń dá yín lójú pé ẹ tún gbádùn rẹ̀ jù bẹ́ẹ̀ lọ lọ́dún yìí. Bó ti rí nù àní súra wa lágbára lọ́wọ́ Elédùmarè. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ní àwọn fọ́nrán ju star sọwọ́ sí mi lórí ètò yìí. Mo ní ẹ fọkàn balẹ̀, nígbà tó bá tásìkò wọ́n fi àǹfààní rẹ̀ sílẹ̀. Ẹ fún mi ní bí ọ̀sẹ̀ mélòó kan lọ́dún yìí tí gbogbo ẹ̀ ó fi lọ bó ṣe yẹ kó lọ. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ní àwọn mọ rírì iṣẹ́ ọpọlọ yìí, àwọn fẹ́ máa ju star sọwọ́ sí mi lórí ètò yìí. Lágbára lọ́wọ́ Ọlọ́run àní súra wa. Tó a ti ṣe rìn
ọ̀nà wo lágbègbà jù star tí ó sù yín jù tí ó sù yín lọ́dún yìí, ẹ fọkàn balẹ̀. Ẹ ṣeun. Kí la fi gbára wa ní ìyànjú àkọ́kọ́ fún tọdún yìí? Ìpinnu. Kí là ń pè ní ìpinnu? Bóyá tẹ́yin ò bá mọ̀, ìpinnu ni èròǹgbà kan tí èèyàn ní lọ́kàn wípé láàrin àsìkò báyìí sí àsìkò báyìí mo fẹ́ ṣe nǹkan kan báyìí, téèyàn ó sì máa ní ìbẹ́lọ́run lórí ọ̀rọ̀ ayé ara rẹ̀ tí ó sì máa gbé ìgbésẹ̀. Ǹjẹ́ ìwọ ní ìpinnu fún ìrìn àjò rẹ lọ́dún yìí? Ǹjẹ́ èmi náà ní ìpinnu fún ìrìn àjò mi lọ́dún yìí? Ẹgbàágbèje àwọn èèyàn ni wọ́n wà nínú ayé tí wọ́n kàn ń rìn dárí. Wọn ò ní ìpinnu kankan látàrí bí ẹ̀dá ṣe é hùwà, látàrí bí èèyàn ṣe é rìn nínú ayé. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Bóyá bẹ́ẹ̀ ṣe rìnrìn àjò yín lọ́dún tó kọjá nù, ẹ ní ìpinnu kankan. Bí èèyàn ò bá ní ìpinnu, èèyàn kì í láṣeyọrí. Ṣùgbọ́n tí èèyàn bá ní ìpinnu wípé báyìí ni mo fẹ́ rìn, ọ̀nà tí mo fẹ́ gbà rèé, ìgbésẹ̀ tí mo fẹ́ gbé láàrin àsìkò báyìí sásìkò báyìí rèé, tí èèyàn sì ní ìbẹ́lọ́run lórí ọ̀rọ̀ ayé ara rẹ̀, Ọlọ́run á máa gbọ́, Ọlọ́run ọba ó sì ṣe àmì sí i. Tó bá wá jẹ́ pé ẹ̀yin wà ńbẹ̀ wọn, ẹ tí ì ní ìpinnu kankan, kò tí ì pẹ́jù fún yín o lórí bẹ́ẹ̀ ṣe fẹ́ rìnrìn àjò ayé yín lọ́dún 2024 tá a wà yìí. Ǹbá bẹ̀ yín, ǹbá rọ̀ yín wípé àkókò rèé tẹ́ ẹ lè gbé ìgbésẹ̀ láti ní ìpinnu, láti ṣe ìpinnu lórí kí lẹ ṣe fẹ́ rìnrìn àjò yín lọ́dún 2024 yìí. Kì í kàn ṣe pé ẹ máa sùn, ẹ sì máa jí, ẹ wàá máa retí wípé kí mánà ó já látọ̀run. Ó wà ní òwe mímọ́ tá ń kà, àbí àwọn àṣà Yorùbá sì ní kí n pè ní pé ìgbàgbọ́ tí ò níṣẹ́ lọ́wọ́ òkú ni. Èèyàn gbọ́dọ̀ ṣiṣẹ́, èèyàn sì gbọ́dọ̀ ní ìpinnu. Nígbà tí èèyàn bá ti ní ìpinnu, yálà lókà àyà rẹ ló ti pinnu ni, tàbí o kọ sínú ìwé wípé ìrìn àjò tí mo fẹ́ rìn, bí mo ṣe fẹ́ rìn lọ́dún yìí rèé, tí èèyàn sì ní ìbẹ́lọ́run lórí ọ̀rọ̀ ayé rẹ̀, Ọlọ́run ọba ó fi àmì sí i. Ọlọ́run ọba yóò sì jẹ́ kí ohun gbogbo kó máa lọ bó ti tọ́ àti bó ti yẹ. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò ní wọ́n kùnà nínú ìrìn àjò wọn láyé torí pé wọ́n kọ̀ láti ṣe ìpinnu lórí bí wọ́n ṣe fẹ́ rìnrìn àjò ọ̀hún. Mo bẹ̀ yín o, mo rọ̀ yín, ẹ jẹ́ á ní ìpinnu lórí àwọn ìgbésẹ̀ wa nínú ìrìn àjò eléyìí tá a fẹ́ rìn lọ́dún 2024 yìí. Ọlọ́run ọba Elédùmarè yóò ràn wá lọ́wọ́, yóò bá wa rìnrìn àjò yìí o. Àní kó sọ́nà bí èéfín. Gbogbo ohun tá a bá dáwọ́lé nínú ọdún 2024 yìí yóò já sọ́pẹ́, yóò já sáyọ̀ lágbára lọ́wọ́ Elédùmarè. Ọ̀tẹlẹ́nu ó kùnkùn lábala tibẹ̀. Ẹ jẹ́ á wá tẹ̀síwájú ní abala ibi tá a ti máa ka Literaso Yorùbá. Ẹ má gbàgbé o wípé mo sọ fún yín, ẹ láǹfààní láti máa wò mí kedere ní agbọn ti YouTube. Kí lẹ sì máa ṣe? Ẹ kàn wá at Kolawole Ladoke, ẹ kọ papọ̀ ní capital K lẹ́ẹ̀ fi bẹ̀rẹ̀, àwọn yòókù àwọn lẹ́tà kéékèèké at Kolawole Ladoke. Ẹ dákun, ẹ subscribe, ẹ wọnú ẹ subscribe gẹ́gẹ́ bí àṣà àwọn olóyìnbó, pé kẹ́ ẹ wọnú ẹ̀, pé kẹ́ ẹ nífẹ̀ẹ́ sí, ẹ wá bá mi fọ́n káàkiri ayé. Àní dààmú torí pé yìí wà ń bẹ̀ ni mo ṣe ń fẹ̀gẹ̀ níbi tèmi náà wà yìí o. Bẹ́ẹ̀ bá sí ń bẹ̀, èmi ò sí níbi tí mo wà yìí, torí pé àwọn àgbábọ̀ àbí àwọn olóyìnbó ni wọ́n sọ ni wọ́n á nígi súnmọ́ ju orin lọ̀gbọ́n fi ní ski. Báwo máa yé ìsìn bí wọ́n ṣe ń dá sànù, torí bẹ́ẹ̀ wà ń bẹ̀ ẹ̀ ń wò mí, ẹ̀ ń gbọ́ mi, nínú èmi náà fi ń dùn. Èdè Yorùbá ò ní parun lágbára lọ́wọ́ Elédùmarè. Iṣẹ́ àti àṣà wa náà kò sì ní parẹ́ lágbára lọ́wọ́ Elédùmarè. Mo dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ gbogbo ẹ̀yin akẹgbẹ́ mi ilé ìtajọ ń ṣe ìgbélárugẹ fún èdè Yorùbá. Mélòó mo fẹ́ dárúkọ, mélòó ni mo fẹ́ kà tí mo fi ní di olódì lọ́wọ́ ẹ̀yin èèyàn mi. Ẹ jẹ́ a jọ máa gbé èdè Yorùbá lárugẹ náà. Bàbá wa ọ̀jọ̀gbọ́n Kolawole, eléyìí tí wọ́n wà nílé ẹ̀kọ́ gíga fásitì ti Ìbàdàn. Ẹ ṣeun o, àní dààmú. Àwọn náà ń ṣe ìgbélárugẹ fún ìṣe àti àṣà èdè Yorùbá tó jẹ́ pé àwọn òyìnbó láti orílẹ̀-èdè Amẹ́ríkà
wọ́n ń lọ sí ọ̀dọ̀ wọn tí wọ́n sì ń kọ́ wọn nípa bá a ti ń ṣe ìgbélárugẹ fún èdè Yorùbá. Lágbára lọ́wọ́ Elédùmarè, ẹ pẹ́ bí mọ́pẹ́ ṣe pẹ́ o. Àwa tá a sì ń tọ́jú òpó tẹ́ ẹ là sílẹ̀ náà, àwa náà ò ní ṣe ẹsẹ̀ gbé lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Tó ẹ jẹ́ á tẹ̀síwájú níbi tí a ti dánu dúró lọ́sẹ̀ tó kọjá, ìyún ọdún tó kọjá náà ọmọ ti dọdún tó kọjá lórí ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀ ní pápápá, torí àwọn ọ̀rẹ́ dúró dè mí níta pé ǹjẹ́ a ṣe fàájì ọdún lọ. Ẹ̀yin ọmọ ẹ̀paná ń bi mọ́tò eléyìí tí mo tàn án lẹ́hìn o, ẹ̀paná ń bẹ̀ ẹ̀paná ń bẹ̀ ẹ̀mọ́jọ́ kan wá ṣiṣẹ́ dàálẹ̀ lásán. Ẹ jẹ́ á tẹ̀síwájú. Tó ibi tá a ti dánu dúró níjẹjọ, ibẹ̀ náà ni a ti tẹ̀síwájú. Ẹ má gbàgbé o wípé àkàrà oògùn ló ń sọ̀rọ̀ lọ nígbà tí àwọn ará ìlú ibi tó wà tí wọ́n dè pàǹpá tí wọ́n mú un, tí wọ́n sì mú lọ sáàrin ọjà, tí wọ́n gbẹ́lẹ̀ níbẹ̀, tí wọ́n rí mọ́lẹ̀, tí wọ́n yọ orí rẹ̀ nìkan sílẹ̀, tí wọ́n wá da yèèpẹ̀ bò, wọ́n da oyin lé lórí, wọ́n da ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ẹ̀gbin lé lórí. Èsì wá ń kún rẹ̀ nínú ìgbésẹ̀ tí wọ́n ń gbé. Òjò sú, òjò bẹ̀rẹ̀ sí ní rọ̀. Nígbà tó jò bẹ̀rẹ̀ sí ní rọ̀, wọ́n wá rántí pé ìyá àwọn abiyamọ bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ tí gbani. Òjò dá láàrin wákàtí bíi mélòó eléyìí tójò ti ń rọ̀. Lẹ́yìn náà ìyá rẹ̀ yọ sí i, ìyá rẹ̀ sì gbé ìgbésẹ̀ láti ràn án lọ́wọ́. Ó jáde kúrò nínú kòtò yìí, ìyá rẹ̀ wá ń bá a sọ̀rọ̀ lọ. Níbi tí ìyá rẹ̀ sọ̀rọ̀ dé lọ́dún tó kọjá tá a ti dánu dúró, ìyún ọ̀sẹ̀ tó kọjá nù, ibẹ̀ ni wọ́n ti tẹ̀síwájú fún ti àkókò tá a wà yìí. Ó yá o, ẹ jẹ́ á sún síwájú. Ẹ jẹ́ ń sẹ́mi ẹ̀nà ọdún lóde tá ń ṣe. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Ẹni wò fún ìmọ̀ ẹ má ìbínú o ẹ má ìbínú, wọ́n mọ̀ fi ránṣẹ́ lórí ẹ̀rọ ìtàkùn ayélujára yìí, àní dààmú. Ẹ jẹ́ á tẹ̀síwájú. Ìyá àkàrà oògùn ní sọ̀rọ̀ lọ báyìí. Ṣùgbọ́n gbìyànjú kí o ṣe ayé ní rere kí o tó kú, kí o sì fi sílẹ̀ ní dáradára ju bí ìwọ ti bá lọ. Ní ti pípadà, ìwọ yóò padà dé ilé, ìwọ kì yóò kú ní èwe. Ìgbà tí ìwọ bá di arúgbó pẹ̀lú, ayé kò ní ṣàìyé ọ́, nítorí kò sí ohun tó burú jù bẹ́ẹ̀ lọ lábẹ́ ọ̀run. Bí ènìyàn bá di arúgbó tán tí kò bá tí ayé kò bá yẹ, bí èèyàn bá darúgbó, ayé gbọ́dọ̀ yẹ ni, ó sì gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ ìyà jíjẹ. Nítorí náà, sọ fún mi bí ó bá ṣe ohun pàtàkì kan tàbí nǹkan kan ló ń pọ́n ọ lójú, ṣàlàyé fún mi. Nítorí náà, sọ fún mi ohunkóhun tí ó bá rú ọ lójú, kí n sì gbé ìgbésẹ̀ láti ràn ọ́ lọ́wọ́. Nígbà tí ìyá mi parí ọ̀rọ̀ yẹ̀rí tán, ó nu ojú rẹ̀ nù, torí ìyá mi náà wà nínú omijé, ló ń sun ẹkún lásìkò tó ń sọ̀rọ̀ náà. Ó sì wá wí fún mi pé mo ṣe bí èmi ni mo ń ṣe àkàrà oògùn, ló ń ṣe àlàyé ọ̀rọ̀ fún ìyá rẹ̀ bẹ́ẹ̀ o, wípé mo ṣe bí n kò ní lè yọ níbi tí mo wà yìí, náà ló jẹ́ kí n ké sí ọ. Mo sì tún sọ ọ̀pọ̀lọpọ̀ ohun tí ojú mi ti rí sẹ́yìn fún. Lẹ́yìn eléyìí ni ó mú àkàrà dídùn kan fún mi, mo sì jẹ ẹ́. Nígbà tí mo jẹ ẹ́ tán, ó ní kí n tẹ̀lé òun, mo sì tẹ̀lé. Ó ti ọwọ́ bọ inú àpò rẹ̀ tí ó mú òkúta kan fún mi. Òkúta náà ń dán, ó funfun bí ẹ̀gbà òwú. Ìyá mi náà sì fi àṣẹ fún mi báyìí wípé bí òun bá ti lọ tán, kí n sọ òkúta náà sínú ihò yìí, kí n sì tẹ̀lé níbikíbi tí òkúta yìí bá yí lọ. Ó ti wí fún mi pẹ̀lú pé bí mo bá ṣe bẹ́ẹ̀, n ò ní pẹ́ yọ sí gbangba. Ní apá mi ni ìbọn mi ń wà o, torí pé lẹ́yìn tí ojú mi ti rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú igbó yìí, èmi kò jẹ́ fi ìbọn mi àti àpò ọdẹ mi, n kò jẹ́ fi wọ́n ṣeré. Tó lẹ́yìn eléyìí, òun náà ni mo tẹ̀lé ìmọ̀ràn eléyìí tí ìyá mi fún mi, mo sì gbé ìgbésẹ̀. Mo ju òkúta náà
sínú ihò ní pápápá. A yọjú o, mo yọjú síbì kan. Nígbà tí mo sì yọjú síbẹ̀, ó jẹ́ ibi tó tẹ́ gbansasa. Lẹ́yìn eléyìí, àkàrà oògùn àti lámọrin ni àkòrí ibi tí n ó kà yìí. Nígbà tí ó tó bí wákàtí kan, mo jáde nínú ihò yìí gbangba. Mo mú òkúta náà mo sì fi sínú àpò ọdẹ mi, nítorí láti ìgbà tí ìyá mi ti bẹ̀rẹ̀ sí ṣe àlàyé ọ̀rọ̀ fún mi ni mo sì ń tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó sọ. Mo ṣe àlàyé rẹ̀ fún yín pé nígbà tí ìyà jẹ mí, àpò ọdẹ mi àti ìbọn mi n ò jẹ́ kó kúrò lọ́wọ́ mi. Jíjáde tí mo sì jáde náà ni mo rí ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Lámọyín. Ni mo bá pàdé rẹ̀. Ọkùnrin náà ti ṣìnà sínú aginjù ìgbẹ́ yìí láti bí ọdún mẹ́ta. Nígbà tí ó rí mi, ó yọ̀dé mọ̀dọ̀mọ́dọ̀ tí ń bẹ nínú egungun rẹ̀, nítorí pé aládùúgbò mi ni nílé tẹ́lẹ̀. Èmi àti Lámọrin kí ara wa, olúkúlùkù sì sọ ohun tí ojú rẹ̀ ti rí sẹ́yìn. Ojú mi kò rí nǹkan kan o lára ti Lámọrin, nítorí pé ó pẹ́ tí ó ti ṣìnà tí kò sì fi ojú kan ilé. Àwa méjèèjì jùmọ̀ ń lọ, a sì dé ojú odò kan. Bí a ti bẹ̀rẹ̀ sí tọ ojú odò yìí, a rí ọkùnrin títóbi kan níwájú wa. Ó sì bẹ̀rẹ̀, ó gbé àpò ńlá kan kó apá, ó sì wà níhòòhò gidigbi. Lọ́wọ́ rẹ̀ ni a rí orí kìnìún ńlá kan tí ó ń jẹ. Bí ó sì ti rí wa, ó sọ orí kìnìún náà sílẹ̀, ó ń bọ̀ lọ́dọ̀ wa. Wéré Lámọrin ké. Ó sọ fún mi pé ilé yá o. Nígbà tí mo sì béèrè ìdí rẹ̀ tí ó fi sọ bẹ́ẹ̀, ó wí fún mi pé ọkùnrin tí èmi ń wò nì, Ìjàmbá ni orúkọ rẹ̀ ń jẹ́. Òun ni ó sì bí àdánù tí máa ń gbé ní ilé kòríjẹ kòrímu. Bẹ́ẹ̀ ni a bá ẹsẹ̀ wa sọ̀rọ̀, òun náà sì gbá tẹ̀lé wa. Láìpẹ́ n kò rí Lámọrin mọ́ o. N kò sì gbúròó Ìjàmbá. Mo yára, mo sì gun igi lọ ní tèmi ti ìbọn àti àpò ọdẹ mi lọ́wọ́ mi. Ìgbà tí mo wo gbogbo àyíká, n ò rí ọ̀kankan nínú wọn. Ohun tí ìpẹ́ tí mo dé orí igi yìí, mo rí Ìjàmbá tí ó ń bọ̀ lápá ọ̀dọ̀ mi. Ó ń wò hín, ó ń wọ̀ hán, ó ń wò yéle yèlè yéle, ó ń wá wa káàkiri. Nígbà tí ó dé ọ̀kánkán ọ̀dọ̀ mi, ó bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ sọ báyìí wípé orí mi o, orí mi o, àwọn kòkòrò sísanra yìí lọ gbáà. Kí ni n ó jẹ sùn lónìí? Orí mi. Bí ó ti sọ báyìí tán, ó gbé ojú wo òkè, ó rí mi. Inú rẹ̀ dùn, ó sì na ọwọ́ rẹ̀ gígùn ni ó mú mi sókí. Ó sọ mí sí inú àpò rẹ̀, ó gbé mi kọ́ apá rẹ̀, ó ń lọ. Mo dákẹ́ gbáà, ṣùgbọ́n ìbọn mi ń bẹ lọ́wọ́ mi nínú àpò rẹ̀. Mo fi ọ̀tá ńlá sínú ìbọn náà, mo kì í dáadáa. Mo gbé e tì, mo sì súnmọ́. Nígbà tí mo sinmi tán nínú àpò rẹ̀ yìí, tí mo rí i pé òun náà jókòó síbì kan níbi tí ó ti ń sinmi, bẹ́ẹ̀ ni mo gbìyànjú. Mo dojú ìbọn mi yìí kọ́ ní àtàrí, mo sì yí bájínátù lù. Ó di gbòòlà. Gbogbo inú igbó ló ń mì tìtì, tí ìró ìbọn yìí sì lọ jìnnàjìnnà tí àwọn èèyàn gbọ́. Bẹ́ẹ̀ ni ó ṣubú lulẹ̀. Lẹ́yìn eléyìí, ó ní mo náà ń pe Lámọrin níbi tó wà. Nígbà tí Lámọrin rí mi, inú rẹ̀ dùn. Àwa méjèèjì sì dìmọ́ ara wa. A lọ sí ibùdó tí Lámọrin ti pa sílẹ̀ sínú igbó ní ọjọ́ náà. Báyìí a lọ wá oúnjẹ alẹ́ tí a ó fi bọnu. Lẹ́yìn náà ni a jẹ oúnjẹ náà. Lẹ́yìn eléyìí, bí a ṣe dé ibùdó wa,
àjókòó àjẹntán a sì bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ sọ. Irúfẹ́ ọ̀rọ̀ wo náà ni à ń sọ? Ẹ jẹ́ á dúró níbí fún ti òní. Lágbára lọ́wọ́ Elédùmarè, tó bá di ọjọ́ mẹ́jọ a máa tẹ̀síwájú. Èdè Yorùbá ò gbọdọ̀ parun o. Àìmọ́parun èdè Yorùbá ó wà lọ́wọ́ yín, ó wà lọ́wọ́ mi. Ẹ jẹ́ á pinnu lọ́dún yìí pé n tó bá gbà náà là á fún. Àjọjẹ ò sì dùn bẹ́nìkan ò ní. Bẹ́ẹ̀ ṣe ń wò mí tẹ́ ń gbọ́ mi yìí, ẹ bá mi pín kó kárí ilé kó kárí oko. Mo dúpẹ́ pé ọ̀kan lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ fọ́n káàkiri lọ́sẹ̀ tó kọjá. Ojú ò ní tì yín o, ojú ìtìná alẹ́ kò ní ti gbogbo wa. Eléyìí náà ẹ bá mi fọ́n káàkiri pé ó jẹ́ ètò àkọ́kọ́ nínú ọdún 2024, ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2024. Ẹ̀bùn tẹ́ ẹ lè fún mi tó lè jọ mí lójú jù nù. Ẹ bá ń fọ́n káàkiri kẹ́nìkọ̀ọ̀kan kó taari ẹ̀ sí èèyàn mẹ́fà, káwọn náà tún taari ẹ̀ sí èèyàn mẹ́fà. Ẹ sì má gbàgbé, ẹ ti láǹfààní láti wò mí ní YouTube. Ẹ kàn lọ sí @Kola Ladoke. Kola Ladoke yìí ẹ kọ papọ̀ ní ẹ̀ ní fi àlàfo síbẹ̀. Capital K ńlá lẹ́ẹ̀fi bẹ̀rẹ̀ rẹ̀, ìyókù lẹ́tà wẹ́rẹ́wẹ́ @Kola Ladoke. Ẹ wá fọ́n káàkiri ayé, ẹ subscribe níbẹ̀ náà kẹ́ ẹ máa wò ó títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tún láǹfààní láti pàdé lórí ètò yìí. Èmi olólùfẹ́ yín Ọ̀mọ̀wé Kolawole Ladoke ni mò ń kí yín pé a kú ọdún o.